Famous on the miss. Ẹja àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube. Atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburú má ṣe yàn ìjẹta ẹkùn ọkọ làbákẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá o. Òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. Àmọ́yá àwọn ènìyàn tó ti lọ nílé ayé tó jẹ́ pé ayé wọn ò lè gbàgbé wọn. Ṣé àwọn tó fẹ́ ṣe ká tó ń ṣe rere láyé tó dájú ayé wọn ò lè gbàgbé wọn. Ṣé àwọn tó ṣe rere tó ṣe kárí láyé o tó dájú ayé wọn ò lè gbàgbé wọn. Kàṣọ̀rẹ́ máa ń ṣe kàṣe lẹ́sàn-án lọ́rùn láyé làwọn ṣe ká máa ṣòro lẹ́sàn-án tí ó sàn wọ́n. Ṣẹ́wárí kàṣọ̀rẹ́ máa ń ṣe kàṣe lẹ́sàn-án lọ́rùn láyé làwọn ṣe ká máa ṣòro lẹ́sàn-án tí ó sàn wọ́n. Ṣùgbọ́n ta ló lè sọ pé máa kó àbí kó wá sọ ta ló lè sọ ọmọ kó àbí kó wá wí. Ta ló lè sọ pé máa kó àbí kó wá sọ ta ló lè sọ ọmọ kó àbí kó wá wí. Àbí wọ́n tó ń wò mí ṣó mọ́ irọ́ ni gbogbo wa láàjọ mọ́. Olúkúlùkù wa ló níbi tá à ń gbà tá a fi ń ṣe lọ́wọ́n ọbẹ̀ Elédùmarè. Ẹrú ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa àfi ká ṣáà máa bọkàn jẹ́ níbi ìwà tó bá ń wù tí ò bá dáa. Má yọ̀ lórí ẹ o, má yọ̀ rárá lórí ẹ, máa bọkàn jẹ́ kó máa bẹ lọ́wọ́n ọba Elédùmarè. Tòrọ́ lọ́wọ́n ọba Elédùmarè nìkan ló mọ tẹ́nìkan mọ̀. Má yọ̀ lórí àṣìṣe ẹlòmíì o, má yọ̀ lórí ẹ̀, máa bọkàn jẹ́ fún kó máa rántí rẹ̀ nínú àdúrà. Ọlọ́run ló mọ tẹ́nìkan mọ̀, ó lè má jẹ́ fẹ́nu ẹ̀, ó lè jẹ́ ohun tó ń bà lọ́kàn jẹ́ ni, ó lè jẹ́ ìṣòro ilé ayé ẹ̀ ni. Má yọ̀ lórí ẹ̀ nítorí ìṣòro ẹmọnìkejì kí wọ́n máa yọ̀. Èèwọ̀ ni o, má yọ̀ lórí ẹ̀. Àwọn kan ti yàn láàyò, wọ́n ti mú ní bàdà, wọ́n ti mú níṣẹ́, káwọn ṣá wà ní kọ̀rọ̀, kọ́ wà lókùnkùn, kọ́ máa tafà sínú mọ́lẹ̀, kọ́ wà ní kọ̀rọ̀, kọ́ máa tafà sí gbangba, kọ́ máa wẹ́ ológo kiri, kọ́ máa wẹ́ ẹni tí wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́, gbogbo ọ̀nà gbogbo agbára òkùnkùn tó wà lọ́wọ́ tí wọ́n kọ́ máa fi bá tiẹ̀ jẹ́. Ìwọ máa rántí rẹ̀ nínú àdúrà. Má yọ̀ lórí ẹ̀, má yọ̀ lórí ìṣòro oníṣòro. Bí lágbájá níṣòro kó wá máa yọ̀, kó máa fi yangàn, kó máa fi sọ̀rọ̀ àlùfàǹṣá nípa rẹ̀. Tiẹ̀ ń bẹ lára rẹ o. Ọlọ́run ọba nìkan ló mọ tẹ́nìkan mọ̀ tó pamọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ọba nìkan náà ló mẹni tí ó là, Ọlọ́run ọba nìkan ló yé. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá wà tí ẹ ti ń gbọ́ mi. Saheed Òṣùpá òun ni mo fi wọlé, The Light náà pe àkọlé rẹ̀. Má tàgbà mọ́lẹ̀ olúfimọ́ ọba orin. Àwọn ni mo fi wọlé lọ́tẹ̀ yìí. Ẹ kú ti mọ̀ pé lọ́tún níṣẹ́ títí wa, lọ́tún lè tó ti wà. Mo kí gbogbo wa pátápátá pé a kú dédé àsìkò yìí níbikíbi tó ń ká wa, àsìkò kalẹ̀, àkú ojú ìwòran. Ìbà Ọlọ́run ọba Elédùmarè, ọba àná ọba èní, ọba ọjọ́ gbogbo, ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ, Elédùmarè tó tún máa bẹ nígbà tí bẹbẹ ò tún ní sí mọ́. Ọlọ́run tó ti wà kí wọ́n tó dé kémi gan tó jẹ́ nǹkan kan rárá. Ọlọ́run tó wà nígbà tí mò ń jẹ́ nǹkan kan tí bá tún padà sọ́dọ̀ Ọlọ́run ọba náà, Ọlọ́run yìí náà tún máa wà ní kábíyèsí rẹ̀ Elédùmarè. Ìbà yín o, mo sì bá yín ní gbogbo ìgbà lọ́nàkọnà.
mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa, ètò yín, ètò gbogbogbò Ẹwà Yorùbá. Ẹwà Yorùbá lẹ́tò, ètò lẹ́wà Yorùbá láti ẹnu ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àkúrúmáṣe èèyàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì bọ̀ Arab Ìṣọ̀lá méjìdá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n tọ́nà gọ́gọ́ wá mú mi ní tẹ́ kọ̀kọ̀rọ̀. Mòdé èmi lọmọ oníṣàgá Òkúmasè, ọmọ ahéré owó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọmọ ọmọ Yésù bá ń gbóṣe ìlọ̀ ládòdò nípínlẹ̀ Ògùn. Èmi náà tún lọmọ ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé. Nílé ìyá mi Ìgbé Ìgbésà, ọmọ Àjànórò, ọmọ Sàláwù agbére nígbé Ìgbésà, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ̀ àmìrò èsè, ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà, òkè ṣọṣọrọ bomi, ọmọ Olúbàmẹ́sì, ọmọ Àjànà ńlá lóde Ègbé. Ìyá mi ẹ̀gbọ́n Àjànórò fún gbogbo Ìgbésà káfàtà. Ìyá Arab alájà, mo kí gbogbo alẹ́ ẹ̀kọ́ sí. Ètò wa yìí mo ti máa sọ fún wa ní gbogbo ìgbà pé ètò tiwa kì í ṣe ètò kólókó mároko kólódò márodò rárá o. Ẹ jẹ́ kólókó oroko, ẹ jẹ́ kólódò orodò. Àdí ẹnikẹ́ni lọ́wọ́, kò síbi kíbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti gbọ́ ètò tiwa, tẹ́ ẹ ti jẹ̀gbádùn ètò tiwa, tẹ́ ẹ ti rí ètò tiwa wò bójú orí YouTube ni. Ẹ bá wa ń bẹ Arab Ìlọ̀ TV, gbogbo àwọn iṣẹ́ wa pátápátá ẹ bá ń bẹ, bójú ewì ni, bójú eré orí ìtàgé ni, ẹ bá ń bẹ. Ẹ ṣáà ti lọ sí orí Arab Ìlọ̀ TV lórí YouTube, Facebook àwa ń bẹ, Instagram, WhatsApp àwa ń bẹ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn wa pátápátá tẹ́ ń tì wá lẹ́yìn tọ́lọ́run bá rán sí yín, tẹ́ ń lo ipò yín, tẹ́ ń lo agbára yín, tẹ́ fi ń tún tiwa ṣe, tẹ́ fi ń pèrò kí ọmọ aráyé mọ̀ wá ń ta ní ìta tó wà lákàtà wa, tẹ́ fi ń mọ̀ wá. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, àtòrí kọ̀rọ̀ àtòrí gbangba Ọlọ́run á bá mi ṣe fún ẹnì kọ̀ọ̀kan yín. Ètò wa tèmi a ò ní gbára wa lásìkò púpọ̀, a ní gbára wa lásìkò, Ọlọ́run bá dúró tì wá. Kí n tó bọ́ sórí ètò tí mo mú wá lénìí, ẹ kú ti mọ̀ pé mo máa ń sọ ní gbogbo ìgbà pé èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún, èmi gangan lọ̀rọ̀ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Ẹwà Yorùbá lẹ́tò, ètò lẹ́wà Yorùbá. Yorùbá ronú ni mo gbé lọ́tẹ̀ yìí, tọ́tẹ̀ yóò Yorùbá ronú ni. Mo ń bọ̀ náà, ẹ jẹ́ kí n lọ sí iléeṣẹ́ Al-Atik tí wọ́n kó ní ìrìn àjò àwọn agbóhun tó ṣẹlẹ̀. Al-Atik Travel and Tours, ilé iṣẹ́ amúnirìnrìn àjò tó kárí ayé. Gbogbo èrò tó ń re Mẹ́kà, Jerusalem àti Umura. Al-Atik Travel Limited is the best option. Bàbá David kí ló dé tẹ káwọ́ bọ̀nú bí ẹni tó jò pa báyìí. Bọ́lájì, o rí mi báyìí. Owó gbọ́múlé láńtà tí mo gbà tí mo fẹ́ fi rìnrìn àjò lọ sí Jerusalem. Àwọn ilé iṣẹ́ ìrìn àjò tí mo sanwó fún gbá mi. Eléyìí kọ́ ló dìgbà kẹta báyìí. Bẹ́ẹ̀ ni o, ọ̀rẹ́ wa. Èyí ló mú máa sọ fún yín ní gbogbo ìgbà wípé ẹnikẹ́ni tó bá fẹ́ rìnrìn àjò lọ sí Jerusalem, Mecca, Umura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé iṣẹ́ kan ṣoṣo tó pèrèkèrè jùlọ láti máa mú ní ìrìn àjò náà ní ilé iṣẹ́ Al-Atik Travel and Tours. tí olú ilé iṣẹ́ wọn wà ní nọ́mbà 935 Lagos Abeokuta Expressway beside Oshotin filling station MJ Alákùkọ bus stop. Bákan náà ní Free Flight Travel Management tó jẹ́ ká ilé iṣẹ́ wọn. Oríṣiríṣi àkànṣe iṣẹ́ ìrìn àjò ni wọ́n máa ń ṣe níbẹ̀ bíi flight reservation and ticket, hotel reservation, car rental services, visa immigration services, airport transfer and protocol, management information and reporting. Ẹ lè kàn sí ilé-iṣẹ́ Free Flight Travel Management lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034069272 àti 09062449972. Pẹ̀lú Free Flight Travel Management, ìrìn àjò lọ sí ìlú òkèèrè nírọ̀rùn. Òun lẹ ti gbọ́ yẹn Al-Atik, ẹ bá wọn dówó pọ̀, ẹ ní kábàámọ̀ lórí ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ yí pé ètò wa tèmi Yorùbá ronú ni, mò ń bọ̀. Bẹ́ẹ̀ ni àwa làgbà ẹ̀yà mẹ́ta ló ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó kìkì rẹ̀ kàn láti ìgbà tí wọ́n ti gba òmìnira. Ìgbò, Haúsá àti Yorùbá lẹ́gbẹ́ ni o, kò lọ́gàá àwa làgbà.
àbáníkọ́ wọn dá àwọn wo àwọn dà mo rántí ọ̀rọ̀ bàbá mi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ní kàkà ká dọ̀bálẹ̀ fún wọn tá a bá kú ó tọ́ àwọn wo bíi tiwọn làwọn sọ ni wọn ò tó bẹ́ẹ̀. wàláyà wa ni àwa Yorùbá àwa làgbà àwa la kàn ń ṣe ra wa bó ṣe wù wá àwa la mọ̀ wọn ara wa ihun tá a fẹ́ jẹ òjá gbọ̀n ihun tá a fẹ́ jẹ òjá nílàkàyè pàápàá jùlọ àwọn tó já síwájú wa lásìkò yìí àwa Yorùbá àwa làgbà. ṣẹ́rù wọn ni kò yẹ wọn rárá kò yẹ wọn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ akíkanjú ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ akọni lásìkò yìí tẹ́ ẹ bẹ̀rù ohunkóhun Ọlọ́run bá tì í lẹ́yìn alálẹ̀ Yorùbá tì í lẹ́yìn gbogbo ohun pátápátá ló ń bẹ lórílẹ̀‐èdè Yorùbá yìí ló máa tì í lẹ́yìn ẹ jàjàyè ẹ jàjà ṣẹ́gun irú wọn báwo kò yájá wọn àwọn kẹ̀. nígbà ìlà kalama là yìí ẹ̀yin bá wo odò tó bá dojú ẹni kú ni kò lè gbé ní lákọ̀ wa ó ti fi ogbe orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ̀rù ń bà tẹ́lẹ̀ ní alágbára lọ́wọ́ alákíkanjú ṣùgbọ́n bàtà ti fi ogbe orí wa tá a ti fi fún kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n ti rí wa bíi pé àjẹ́ kankan àtó kankan wọ́n ti mọ̀ pé bí tá a kù sí ibi owó ni àwọn àgbàlagbà wa tó yẹ kọ́ síwájú àti wọ́n bá ti fi dì wọ́n lẹ́nu ó ti tọ́ síbẹ̀ náà ni wọ́n wá fẹ́ máa ṣíwá bó ti wù wọ́n àwọn wo wọ́n fẹ́ máa ṣíwá bó ti wù wọ́n wọ́n pa wá bẹ́ẹ̀ nípa díẹ̀ nílẹ̀ Yorùbá ànígbà agbára sì wà díẹ̀ lẹ rí yẹ díẹ̀ lẹ sì rí tẹ́rù pé ẹ ti rí wa mú ẹ rí wa mú pẹ̀lú àṣẹ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè sẹ́yìn wọn lè lágbára lórí wa àwọn wo. kàkẹ́ kúkú má jẹ́ ṣèṣe á fi ṣàwádànù àfogun ní Nàìjíríà ni ọmọ Yorùbá náà máa ń lárò jinlẹ̀ ni. mo fojú wáyé wáyé ṣamálámálá. mo fojú wáyé wáyé ṣamálámálá. mo máa bójú ọ̀rọ̀ òkùnkùn ló ṣubú lẹ̀. mo máa bójú ọ̀rọ̀ òkùnkùn ló ṣubú lẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣe ọ̀rọ̀ náà ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò ọ̀gbẹ́ni Fálàdé ọgbàlù kẹlẹ́bí wọn kò lè kó wájà wọn tún kò lóko wá mú ọgbọ́n tí wọn kọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀tá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wálé ní à ń fọwọ́ ti sẹ́yìn o Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ẹ jẹ́ ká ronú Yorùbá ẹ jẹ́ ká ronú nítorí àtijẹ nítorí ipò àdẹ̀bìkítà kó nínú wa bàjẹ́ nínú àwọn iṣẹ́ tá a ṣe kọjá
a sọ̀rọ̀ nípa èdè Yorùbá bìkítà ń pa ẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayé di ajá tó ń tẹ̀lé ọmọ tó yọkùn kiri nítorí ohun tó fẹ́ jẹ nítorí ipò bìkítà onínú wa tó bá jẹ́ bẹ́ẹ̀ làwọn aṣíwájú ti yín tó ṣíwájú ẹ̀yin tẹ̀yìn ṣíwájú wa lásìkò yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ṣẹ́yìn máa dépò tẹ wà yẹn lè débẹ̀ ẹ jẹ́ ká ronú ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú kódà gbogbo tá à ń ṣe yìí mo sọ̀rọ̀ nípa èdè Yorùbá ẹ jẹ́ ká káràmásìkí èdè Yorùbá ilé ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ àti fọwọ́ yẹpẹrẹ méde Yorùbá mo tún wá sọ̀rọ̀ nípa ẹ̀yin akọni wa pé kí lẹ̀ ń ṣe nípa ẹ̀yin akọni wa Yorùbá ẹ jẹ́ ká wá ronú o ẹ jẹ́ ká jókòó ká ronú o ẹ̀yin ọba wa ṣé bẹ́ẹ̀ yín la mọ̀ gẹ́gẹ́ bí àròlé Odùduwà ṣé bó ṣe yẹ ká máa ṣe rè ṣé bó ṣe yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tá à ń kan wa rè kò yẹ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá kò yẹ ká ṣe báyìí kò yẹ ká ṣe báyìí ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ṣé bá a ṣe bá ní ṣé bẹ́ẹ̀ yín la mọ̀ gẹ́gẹ́ bí àròlé Odùduwà ẹ̀yin la mọ̀ gẹ́gẹ́ bí àròlé Odùduwà ọba Ọọ̀ni of Ifẹ̀ ó dọwọ́ yín o Aláàfin Ọ̀yọ́ ó dọwọ́ yín o ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i Aláké tìlú Ẹ̀gbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i Alákétu ti Kétu Olówu ti Òwu gbogbo ẹ̀yin tí n bá rántí lásìkò yìí ẹ̀yin ọba wa tí mo bá dákọ ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i Ọ̀rọ̀gún tìlú Ìlá Eléko tìlú Èkó Dèjì Tàkúrẹ́ Elérùwà tìlú Èrúwà Olú tìlú Ìtorí Ọlọ́fà tìlú Ọ̀fà Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Olú ti Mùṣín ibi tí kọ́lọ́bí ti wá wà rẹ o tá bá sọ pé mi àti ìlú Ìlọrin ṣáwa ni ṣáwa ni bọ́ ṣe ṣe wọ́n fi ìrúgbà bùkún ni àwa ló yẹ ká wà ń bẹ́ẹ̀ ó dáná Oníṣàgá tìlú Ìṣàgá gbogbo Oníbàrà tìlú Ìbàrà Olú ti yé wa ọba wa ti yé wa pátápátá tó fi dórí ọba tìlú tèmi gangan fúnra mi ìlú mi ọba wa Matthew Sunday Akíndélé Arẹ́nígbadé Olú tìlú Owódé yé wa gbogbo ẹ̀dọ́wọ́ yìí ìlú bàbá tó bí mi lọ́mọ Abdulateef Akànní Adéníran Ọlọ́fin tìlú Adó-Odò àwọn tèmi ni ẹmọ ti dákọ wọn gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá àtọba tìlú Ìgbẹ̀sà gbogbo yín pátápátá ẹ ṣe pawọ́pọ̀ ẹ ṣọ̀kan ẹ jẹ́ ká wọ́ ọ̀nà tí Yorùbá máa fi jàjàyè ẹ jẹ́ ká wọ́ ọ̀nà tí Yorùbá máa fi jàjàyè tí Yorùbá ò fi ní polúkúrú muṣu mo ń pariwo tèmi àsìkò àǹfààní tèmi nílé mi ṣe sọ yìí àǹfààní tó wà lọ́kàtà tí iná tó wà lọ́wọ́ tí iná ẹ lò ó Yorùbá ẹ jẹ́ ká ronú mò ń bọ̀ náà ẹ jẹ́ kí n tún lọ sí ilé agbódò ká tajà díẹ̀ àlẹ́ ìkìmọ̀ ẹ jẹ́ ká délé iṣẹ́ wọn. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó má di gan tó gbẹ tí mo lè ná kí lọ síbi tí mo ń lọ yẹn Ọlọ́run ọmọ ìyá mi má fọ àlè ìgbà ni màá lọ àlà bẹ́ẹ̀ bá ti rá àwọn iṣẹ́ ó ya pàmbẹ́ gan. àti láti ṣe ọmọ to look sexy you want to look beautiful. ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Alikman fabrics and models well. ó yà pa. agarawu ọmọ tó ṣe òṣè. you want to do shopping Alikman la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Alikman la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Alikman ká lọ ṣara lóore Alikman better designer ó wà lẹ́bí ẹ̀pá Alikman ká lọ ṣara lóore yẹ́jẹ́ Alikman quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer better polo ó wà lẹ̀
jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ lena pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ alikman ó wà lẹ̀ my bring some models wear ọlọpẹ ó yá lókè ó wà lẹ̀ we dey do delivery ó wà lẹ̀ want to look sexy you want to look beautiful 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 ọmọ tó nà ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára alikman fabrics and models wear ó yapa agarawu ọmọ tó ṣe ó ṣe. You want to do shopping, alikman la ma lọ dandan, baby dede ọmọ tó ṣe. You want to do shopping, alikman la ma lọ dandan, baby mi jẹ́ ká lọ. Alikman ká lọ ṣara lóore. Alikman better designer ẹ wà lẹ́bí ẹ̀pá. Alikman ká lọ ṣara lóore. Alikman. My brothers and sisters, let us visit Alikman for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34, Lagos Abeokuta Expressway, Amj bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081 86 725665. Thank you. ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn ẹgbẹ́ ìpolówó wá sílé ọjà ilé-iṣẹ́ wa ẹgbẹ́ ìpolówó wa kábà yín gbé ìpolówó yín kábà yín fi tiwa ká fi gbé tiyín lárugẹ kábà fi tiyín ká gbé lárugẹ gbogbo bíkíbi tí ó jẹ́ ẹ̀rọ ayélujára ibẹ̀ náà ti máa gbé ìpolówó yín ìgbàkígbà náà lè gbé ìpolówó yín àsìkò kásìkò náà lè gbé ìpolówó yín àyèkáyè náà lè gbé ìpolówó yín àwọn ọ̀rẹ́ yín ẹ kọ́ máa sọ fún yín pé ẹ lọ sórí ẹ̀rọ ayélujára ẹ gbọ́ ìpolówó wa bẹ́ẹ̀ pẹ̀lú àṣetọ́ lọ́wọ́ bí Elédùmarè ẹ gbé ìpolówó yín wá káfi tiwa káfi gbé tiyín lárugẹ àdẹ̀ ní dójú tì yín agbára lọ́wọ́ bí Elédùmarè ẹ lè pè wá fún agbódegbà ẹ pè wá fún ayẹyẹ yín káfi tiwa káfi gbé tiyín lárugẹ káfi tiwa káfi gbé tiyín lárugẹ níbi ayẹyẹ yín àríyá yín àádarí rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ kódà àtúnṣe ju bẹ́ẹ̀ ti bẹ̀ wá lọ ẹgbẹ́ Arab MC àwọn ń bẹ̀ ẹgbẹ́ ìpolówó yín wá fún wa ọlọ́run àdúró ti wá àdúrà àgbà àjọ ṣe àṣeyege Yorùbá ẹ má jẹ́ ká sọ̀rọ̀ wa di bọ́ọ̀lù fọmọ aráyé àwọn ará wájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má wá dèrò ẹ̀yìn Yorùbá jẹ́ àrònú mò ń bọ̀. Yorùbá sọ̀rọ̀ àwọn di bọ́ọ̀lù fáráyé yá. Àwọn sókè wá sí láwọn ti sàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ kí wọ́n gbé dúró. Àwọn tí láyé fẹ́ ló ti ti ẹ̀yìn àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ ẹ̀yẹ wọn fọwọ́ lọ́wọ́ bí àwùjọ tí àwọn rẹ̀ ń kórè ṣàyẹ̀wò. Yorùbá ilẹ̀ kó dákun kó gbà wá kọ́lọ́wọ́n ọba Elédùmarè kó dákun kó gbà wá kọ́lọ́wọ́n ọba kó kó wa yọ àwọn ọmọ Yorùbá tá a ti wà láníwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má dèrò ẹ̀yìn ẹ̀yin aṣíwájú wa ẹ̀yin lọ́rọ̀ náà ta lórí jù ẹ má torí àti jẹ ẹ má torí ipò kẹta wá ẹjọ́ abẹ̀yìn ni nítorí tọ́lọ́wọ́n ọba Elédùmarè abẹ̀yìn ni ó abẹ̀yìn o ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹni tẹ́tí ń tẹ́tí sí mi látàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run bá dúró tì wá Ọlọ́run á dúró tẹ́yìn náà àní padà lẹ́yìn ara wa a máa dájọ́ ṣe pọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ tá a ti máa jèrè ńbẹ̀ ẹ jẹ́ kí n yálé alájà Alimot ológun dúdú fàmísókè wá fàmísókè Ọlọ́run ọba Elédùmarè àlejò níṣòro má sọ̀rọ̀ tínú sọ̀rọ̀ tínú ọmọ Yorùbá mọ̀ pé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ máa tàn sọ̀rọ̀ tínú Alimot
ológun dúdú pàǹgbóhùn sókè. òun àti Alhaji Wasiu Alabi Pasuma lọ́jọ́ púpọ̀ tuntun ní nínú. wọ́n bí wa mọ̀ Yorùbá ò bẹ̀rẹ̀ báyìí. ó ṣe mo dúpẹ́ àlímọ̀ ìjọ àlímọ̀ ni máa jó lọ sílé tá a bá ń kọ kọ́má semicolon full stop náà la máa jẹ́ díẹ̀díẹ̀ ọkọ̀ òdẹ̀ nírò kún kórọ̀sà kó má fún àbọ̀ fẹ́lẹ́ bùté ànígbàwòrán gẹ́gẹ́ ká má forí ẹ̀ tì síbì kan mo sọ pé ètò wa tèmi ṣókí náà ni ṣùgbọ́n bó ṣe jẹ́ ṣókí náà tó tá a bá fẹ́ farabalẹ̀ gbọ́ tá a fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ó dá mi lójú pé à á kẹ́kọ̀ọ́ mbẹ̀ gidigidi ẹ jọ̀ọ́ Yorùbá jẹ́ ká ronú púpọ̀ tí wọ́n bá wà àyíkáyé tó ń kó wà nǹkan tó bá wà lákàtà rẹ lò ó fún Yorùbá tí Yorùbá yóò fi ní àṣeyege tí Yorùbá tí yóò fi wà nípò àgbà padà tá a fi ní jẹ́rú ẹ̀yìn àwa tó ti sọ níjọ́ kìíní àná wípé kakàn ká dọ̀bálẹ̀ fún wọn àtàbá kó tọ́ pẹ̀lú rọrùn la fi ń dọ̀bálẹ̀ ní ìsìn pẹ̀lú rọrùn ní nítorí wọn tá a fẹ́ jẹ ṣé báwọn ará aṣíwájú ṣe ṣe nìyẹn ẹ jẹ́ ká ronú àwa Yorùbá àyíkáyé tó bá ń kó wà tó bá ti wò tó ti lè lò fún Yorùbá fún ìdàgbàsókè Yorùbá ó kù ẹ̀ ó kọ́ lọ́wọ́ bá kó alálẹ̀ Yorùbá kó ẹ̀ kó alálẹ̀ Yorùbá ìwọ ọ̀dà náà orúkọ mi òkúkú yípadà èmi náà kúkú ní ìmọ̀ yín ni Arábù Ìṣọ̀lá ní kí dá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe ní ọ̀dẹ ẹ̀kún ọkọ̀ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo á gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tepọ́n ọ̀rọ̀ gangan wá mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀ èmi ọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa wò yí pé àwọn àtọjọ́ mẹ́ta àmà gbóhùn Bọ́láńlé akéwì ọ̀la lára o kò sí wàhálà kò sí yọnu kí ètò wa yìí náà kí tọ́gbọ́n lè kọ́ sí kó lè dùn kó lè lárinrin náà ló fi gbọ́ sí àsìkò tí òfin ráyè wá sí orí ètò kò sí wàhálà pẹ̀lú àṣẹ tọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dùnmá rẹ̀ ètò tó máa tẹ̀lé léyìí lágbára ọlọ́ba adé máa kojú ṣe ni ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa látàárọ̀ ọlọ́wọ́ bọ́tì ni wa àyọ́pọ̀ ọmọ tó wó la wí ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àdó tì wá ọmọ mi àtàtà Mahmood Akọ̀dé ọmọ ìlọ ìwọ náà ṣé mo dúpẹ́ o àdúrà wa gbà ẹ ṣé gan ẹ jẹ́ kí n jó pàmì sókè díẹ̀. ó ṣé mo dúpẹ́ àlímọ̀ òun àti Alhaji Wasiu Alabi Pasuma lọ́jọ́ púpọ̀ ẹ lọ gbìyànjú ẹ rà á kẹ́ni tí ń lọ́wọ́ ọ̀rọ̀ gidi wọn bẹ̀ ìjìnlẹ̀ dé bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ lọ rà á èmi máa sọ pé àdúró má ṣiṣẹ́ nínú orí gbà èyíkéyìí tẹ́ bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ yóò kù dáa lọ́jọ́ kan.